tó bá báyàwó rẹ̀ sùn lọ́sàn àwẹ̀ ò bàjẹ́ ò láwẹ̀. A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Èyí tá máa mú wá sí etí gbọ́ wa lónìí, òun náà ni ìdájọ́ fún ẹnikẹ́ni tí ó bá báyàwó rẹ̀ sùn nínú àwẹ̀ tó mọ̀ọ́mọ̀ hamidan tó mọ̀ọ́mọ̀ báyàwó rẹ̀ sùn nínú àwẹ̀. Ọ̀rọ̀ tí kò ní pọ̀ ni arákùnrin kan ni èyí tó wá bá Muhammad nígbàtí bàbá wa bí wùrí látà tí wọ́n ń bá wa sọ̀rọ̀. Wọ́n ní baynama nahnu julusu inda nabiyyi isija rajulun faqala. Wọ́n ní nígbàtí a jókòó ti Muhammad tí ó gbà wá sàábé a jókòó ti ànábì, lọ́kùnrin kan bá bá Muhammad. Ó ní alákìtù, ó ní rí ànábì, ayé òun máa ti bàjẹ́, òun máa ti parẹ́. Faqala, nígbà wá sọ pé ma laka ya rajul, kí ló ṣe ẹ́ tó fi sọ pé ayé rẹ̀ ti bàjẹ́. Faqala wakatu ala imraati wa ana sahimu. Ó ní ànábì, mo máa báyàwó mi sùn lọ́sàn àwẹ̀ ni, mo dẹ̀ gbààwẹ̀, òun gbààwẹ̀, mo tún báyàwó mi sùn lọ́sàn àwẹ̀. Ànábì ní ṣé yẹn ni? Ó ní halitajidu rakabata tu ti kùá. Ó ní ṣó lè níkápá láti tú okùn ẹrú kúò lọ́rùn ẹrúbìnrin. Kọ́lá lá, ó lóun lè tú okùn ẹrú kúò lọ́rùn ẹrúbìnrin. Akọ́lá altestetiu antasuma shahareni mutatabihin. Ànábì ní ṣó níkápá láti gba àwẹ̀ oṣù méjì kó gbà tẹ̀léra wọn. Ó ní òun tóun ò lè gbàwẹ̀ Ramadana tí já sí pé òun ò lè mára dúró, lòun tó fẹ́ gba àwẹ̀ oṣù méjì tẹ̀léra. Ó ní lá, òun ò lè ṣe bẹ́ẹ̀. Ànábì wá ní altajidu ìtì àmọ̀ sí tíìnà misikina. Ó ní ṣó ní kápá àbí ṣó lówó lọ́wọ́ tó lè fi fún àwọn aláìní 60 ìyẹn 60 tó lè fi fún wọn lóúnjẹ. Ó ní ó ní láàpùn mò lè ṣe bẹ́ẹ̀. Fọ́sàkátà nàbí bá dákẹ́, wọ́n máa ń bọ́rọ̀ mí lọ. Bí na máa nánú alázàlíkà, láàrin ìgbà pé wọ́n bọ́rọ̀ mí lọ yẹn, ùtí ànàbí yù bí a rí kí n fi yá támúrún. Bàtọ́já sí wípé ọ̀sán àwẹ̀ ni, ìrọ̀lẹ́ ti ń bọ̀, wọ́n wá ń gbọ́ wá síwájú ànàbí. Wọ́n bá gbé apẹ̀rẹ̀ kan wá fún Muhammad wípé kí ànàbí fi sínú, èso ló wá wà ní apẹ̀rẹ̀ náà. Faqala, ànàbí wá ní hina sa'il, ẹni tó wá béèrè ìbéèrè lẹ́ẹ̀kan dà, arákùnrin tí ò lè máa dúró tó tún wọlé ti ìyàwó ẹ̀yẹ dà. Qala, ó ní àná èmi lárákùnrin náà. Ànàbí Muhammad ní ó sí áza fatasaddaq bihi, gba èso yìí tí wọ́n gbé wá fún mi kó lọ fi ṣe sàárà. Ó ní ọkùnrin bá sọ̀rọ̀, ó ní ya Muhammad, ó ní fa wallahi ma bayna lahatayha. Ó lòun fi Ọlọ́run bá búra, ó ní kí wọ́n bẹ̀rẹ̀ láti ẹnu lóró ìlú yìí títí dé ẹ̀yìn odi ìlú. Ó ní kò síyàn tó jẹ́ kí ni tó tòṣì tóhun. Ó ní yuridu rajulu harataini, nǹkan tí ọkùnrin yìí tó ń gbèrò pẹ̀lú harataini ẹni wípé halu beiti afukaru min hali beiti, ipé kò sí ẹni náà, kò sí ará ilé náà, kò sọ́kùnrin náà tó tòṣì tó òun ní gbogbo ìgboro Medina. Fádọ̀ ìkà nàbí yù, ànábì wá rẹ́rìn àtàbádá tí àyàbùhù. Ànábì rẹ́rìn títí jẹ́ sí pé páríkì ànábì báyìí egungun bẹ̀ yọ, kìí ṣe pó yọ bọ́lẹ̀ o. Tí ẹ̀mọ̀kẹ́ tí yẹn bá ti rẹ́rìn, tẹ́rìn yẹn bá ti pọ̀, iṣan orí yóò yọ báyìí, tí egungun ẹ̀kẹ́ báyìí, egungun páríkì báyìí sí yóò yọ bọ́ta. Ànábì mọ́mọ́ wá rẹ́rìn bẹ́ẹ̀ tí egungun yẹn fi yọ. Ní ẹni tó kọ pé irú àgbákò ọmọ kéwò wà lélẹ̀. Ànábì wá ní úsí gbàǹgbà náà àti hamuhu àlákà kó lọ fi fún àwọn ará alẹ́ rẹ̀ lóúnjẹ. Ọlọ́run bá ń sọ fún wa nínú Al-Qur'ani ipé yuridu bikumuli yusira wala yuridu bikumuli usira. Ìsìláàmù ta ní kẹ́ ṣe yìí, a ò fi ní lára. Ìsìláàmù ènìyàn lára. Nígbà tí wọ́n sọ wípé ẹni tó bá báyàwó ẹ̀ sùn, wọ́n ti gbé nǹkan mẹ́ta kalẹ̀ fún, tí ò bá ṣe eléyìí
kó ṣe léyìí